إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run Ọba atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìkẹ́ Ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama kí Ọlọ́run Ọba kí ó máa ṣe ìkàwá kún wọn. lẹ́yìn náà bí idhnillahi ta'ala ní ìjókòó tí ò ní a ó máa tara wa jí nípa pàtàkì pípèsè de ọjọ́ ìkẹyìn. ní inú ìṣẹ̀mí tí a wà yìí àpèjúwe tó fi súnmọ́ jù lọ láti fi júwe ìṣẹ̀mí náà òun náà ni kí a fi ìṣẹ̀mí náà wé ti ẹni tí ó ń ṣe ìrìn àjò. Onírìn àjò ni wá nítorí pé ilé ayé tí a wà yìí kìí ṣe ibi tá a máa wà lọ gbére ni. Eléyìí náà ló bá jẹ́ sí pé kò sẹ́ni kankan látìgbà tí Ọlọ́run Ọba ti dá ẹ̀dá tí ó ṣe ìfàǹfà nípa ikú rí, ṣùgbọ́n a rí àwọn tí wọ́n ń ṣe fàmíǹfọ́ nípa wípé ṣé tá a bá kú ṣé wọ́n ó gbé wa dìde. Ṣùgbọ́n nípa wípé a kú yìí kò sí ìyapa ẹnu láàrin èèyàn méjì látìgbà tí ayé ti ń jẹ ayé, torí pé ẹni tí ó bá ní òun ò gbà pé èèyàn á máa kú kò sẹ́ni tí ó kà á kún un ní làákàyè, torí pé téèyàn bá wo wájú tó wo ẹ̀yìn tó wo ọ̀tún tó wo òsì yóò rí i pé àwọn èèyàn kan ń bẹ tí wọ́n ń ṣẹ̀mí tẹ́lẹ̀ tí wọn ò ṣẹ̀mí mọ́. ìyẹn ó tó ní ẹ̀rí fún èèyàn láti mọ̀ wípé ikú nǹkan tó dájú ni. nínú tí Ọlọ́run ọba àlekèọlá tí ó fi ṣe ìrègùn lé àwọn al-umma òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam lórí ni wípé wọ́n gbà wípé wọ́n nígbàgbọ́ tí kò sí èméjì nínú ẹ̀ wípé lẹ́yìn ìgbà tá a bá kú tán Ọlọ́run ọba ó gbé wa dìde. Ọlọ́run ọba tó dá wa látàrí àìsí tẹ́lẹ̀ kó tó di pé Ọlọ́run ọba ní ká máa bẹ. Ọlọ́run ọba tí ó ní ká máa bẹ látàrí pé tẹ́lẹ̀ síwájú bíbẹ wa kò sí ròyìn nípa wa. Gbígbé wa dìde ló fi rọrùn fọ́lọ́run ọba ju pípilẹ̀ ìṣẹ̀dá wa lọ. Eléyìí ń bẹ́nu àwọn ìgbàgbọ́ tí mùsùlùmí ní tí kò sì sí èméjì nínú rẹ̀. Lẹ́yìn eléyìí a mọ̀ wípé Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ó ṣe dá wa sórí ilé ayé tí ó ṣe jíjọ́sìn fún òun nìkan ní ọ̀ranyàn lé wa lórí, kò dá wa nítorí ká lè wá ṣeré, kò dá wa nítorí pé
kò ṣeré débi ṣíṣẹ̀dá wa ó ṣẹ̀dá wa nítorí nǹkan kan ni nítorí ká lè jọ́sìn fún ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun mi ò ṣẹ̀dá àwọn èèyàn àti àlìjẹ̀nú àyàfi nítorí nǹkan ẹyọ kan ṣoṣo nítorí kí wọ́n lè jọ́sìn fún mi. lẹ́yìn ìgbà tá a bá parí ìṣẹ̀mí yìí tí oníkálukú wa tó sípò padà lásìkò tọ́lọ́run ọba kọ fún torí pé kò sẹ́ni kankan tí ó lò tayọ àsìkò tọ́lọ́run kọ mà nínú tọ́lọ́run tó wá fi dán wa wò náà ni wípé kò sẹ́ni kankan tó tún mọ àsìkò tiẹ̀ akànjí náà ní lọ́jọ́ kan lábàgbọ́ pé lágbájá ti ṣàìsí a lè máa sọ pé ní nǹkan bíi 5 minutes back ni mo sì ló pe fóònù mi tèmi àti ẹjọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kó bá wa lójijì a lè máa sọ pé a sì jọ wà lálẹ́ àná ni a lè máa sọ pé a jọ wà níbi lecture tàná ni gbogbo yẹn kò kan màláìka kú tí ń fi timetable tọ́lọ́run ọba fún ti fi ń ṣiṣẹ́ nítorí pé èèyàn kan ó nípò kásìkò kú rẹ̀ tó ká fi kún fún nítorí pé èèyàn kan kò nípò lórí òṣùwọ̀n tiwa kásìkò kú rẹ̀ ó má ti tó kágbẹ̀mí rẹ̀ gbogbo èèyàn pẹ̀lú àsìkò tọ́lọ́run kọ mà lẹ́yìn ìgbà tá a bá kú tán yìí táwọn nù sàárè ìṣẹ̀mí nù sàárè òun náà ni hayatul barzakh ìṣẹ̀mí yẹn yóò dùn fún àwọn èèyàn kan yóò sì korò fáwọn èèyàn míì kọ́lọ́n kí ó kà wá kún àwọn tí ìṣẹ̀mí barzakh nínú sàárè tí ó dùn fún àwọn tí ìṣẹ̀mí inú barzakh yẹn tí ó dùn fún àwọn náà ni àwọn tí wọ́n sin Ọlọ́hun Ọba àwọn tí wọ́n jẹ ẹ̀mí ara wọn lógun tí wọ́n ṣe sùúrù nípa àwọn ohun tọ́lọ́run ọba ṣe léèwọ̀ torí àwọn tọ́lọ́run ọba ṣe léèwọ̀ yẹn tí wọ́n rọ kiri ká wa tá à ń rí lójoojúmọ́ wọn yẹn àdánwò lọ́lọ́run ọba fi ṣe fún wa. èèyàn ó ṣe sùúrù ní láti kóra ró kúrò níbi àwọn nǹkan wọ̀nyẹn. wa amma man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa fa innal jannata hiya al-ma'wa. ọlọ́run ọba ní ẹ̀rí àwọn tí wọ́n páyà ibùdúró ọlọ́run ọba wọn ọjọ́ tí wọ́n dùn wájú ọlọ́run pé tí n bá wá dùn wájú ọlọ́run kí ni yóò jẹ́ èsì mi. ìpáyà pé ọjọ́ tí yóò dùn wájú ọlọ́run yẹn iná ló fà tó fi jẹ́ sí pé àwọn nǹkan táwọn èèyàn ń ṣe tó jẹ́ haramu wọn ò bá wọn ṣe kì í ṣe nítorí pé wọ́n rọ lápá àbí wọ́n rọ lẹ́sẹ̀ àbí wọn ò ní lè rìn lọ bí tí wọ́n ti ń ṣe àwọn nǹkan haramu yẹn ṣùgbọ́n nítorí ìpayọ̀ ọlọ́run ní ló fà tí wọ́n fi bá wọn ṣe. wa naha an-nafsa 'anil hawa ó sì kọ̀ fún ẹ̀mí ara rẹ̀ àwọn nǹkan tí ẹ̀mí ń fẹ́ torí pé ẹ̀mí ó máa gbààyàn ní mánà àṣetánù ó máa sọ oríṣiríṣi ìròyìn sínú ẹ̀mí náà ìpètọ̀ nígbà tó wá rí báyìí ó wá ṣe báyìí nígbà tó wá rí báyìí ó ṣe wá ṣe báyìí nígbà tó rí báyìí ó ṣe báyìí. ṣùgbọ́n naha an-nafsa 'anil hawa èèyàn yóò máa ja ẹ̀mí náà lógun èèyàn ò ní gba tí ẹ̀mí náà bá ń gbìyàn sí ní aburú láti ṣe. ọlọ́run ní fa innal jannata hiya al-ma'wa ọlọ́run ní dájúdájú aljanna òun náà ni ibùdé sí irú àwọn ẹni bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ mi inú sàárè bó tilẹ̀ wù ká pẹ́ tó nínú ẹ̀ tó bá dijọ́ ìgbéǹde alqiyama ọlọ́run ọba ó gbé wa dìde tọ́lọ́run ọba bá gbé wa dìde yìí bí kò ṣe pilẹ̀ ìṣẹ̀dá wa nítorí eré bákan náà ni kò ní gbé wa dìde nítorí eré tọ́lọ́run ọba gbé wa dìde yóò gbé wa dìde nítorí ìṣirò oníkálukú wa ṣe ìṣirò yìí tó gbélé ayé ṣe lẹ́yìn ìgbà tí ìṣirò bá wáyé tán lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé wa dìde yẹn láti ìgbà tá a bá ti dìde ẹnìkan ò tó tọ́kú wò mọ́ láíláí àìtọ́kú wò mọ́ láíláí yìí ìmọ̀ kó jẹ́ sí pé irú ẹni bẹ́ẹ̀ tó bá ṣiṣẹ́ dáadáa tọ́lọ́run sì tún ṣàmójúkúrò fún torí pé kò sí bí iṣẹ́ dáadáa wa bó sì lè pọ̀ tó
tí ó wà pọ̀ débi pé òun náà ni yóò mú ká lẹ́tọ̀ọ́ sí wíwà àlìjánnà àyàfi lẹ́yìn ìgbà t'Ọlọ́run tó bá tún káàánú wa. fúnrú ẹni bẹ́ẹ̀ láti gbà tá a ti gbé dìde yẹn kò ní mọ nǹkan kan tó ń jẹ́ ìnira mọ́ títí láéláé torí pé kò sí ikú mọ́. ẹlòmíì yóò mọ ìnira fúngbà díẹ̀ táwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ bá pọ̀ t'Ọlọ́run ò sì ṣàmójúkúrò fún nípa àwọn nǹkan kan ń bẹ nínú àwọn mùmíní tí wọ́n tọ́ iná wò kún ó tó wà àlìjánnà k'Ọlọ́run kó má kà wá kún wọn. ẹlòmíì yóò sì wọ iná gbére kò sẹ̀ ní gbóòórùn àlìjánnà dípò pé yóò wọ̀ k'Ọlọ́run kó má kà wá kún wọn. ọjọ́ ìgbẹ̀yìn yìí ọjọ́ kú oníkálukú wa lọ́jọ́ kan rẹ̀ man mata faqad qamat qiyamatuhu oníkálukú ló ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama tiẹ̀ ọjọ́ tí àwọn màláíkà kú tó bá gba ẹ̀mí lára èèyàn lásìkò rẹ̀ bá tán ọjọ́ náà alqiyama tiẹ̀ dé ọjọ́ gbẹ̀yìn tiẹ̀ nù torí pé látọjọ́ náà ìní ní àǹfààní àti fi oríkèéríkèé ara rẹ̀ ṣiṣẹ́ ìjọsìn kankan mọ́. irú ìṣẹ̀mí téèyàn bá wá ṣe kí màláíkà kú ó tó dé òun ni yóò jẹ́ ohun àmì fún irú ìṣẹ̀mí tí ó ṣe nígbà tá a bá gbé sínú sàárè. ilé ìbá tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó fi ní tí òkú bá kú ó ní tó kú bá kú ẹ yára ẹ kánjú ṣe janaza rẹ̀ ẹ má jẹ́ kó pẹ́ láàrin yín má tó bá jẹ́ sí pé yẹn dáadáa ni ẹ má dá dúró kúrò níbi lílọ pàdé dáadáa rẹ̀ nínú sàárè tó bá jẹ́ èèyàn dáadáa ni yóò máa pariwo pé ẹ máa gbé òun lọ ẹ máa gbé òun lọ torí pé ó mọ̀ pé ibi tẹ́ ń gbé òun lọ yẹn inú ìdẹ̀ra ni. tó bá jẹ́ èèyàn búburú ni òjíṣẹ́ Ọlọ́run ọba ní òun náà ẹ má lọ lára kìí ṣe pé nítorí pé ẹ fẹ́ gbé lọ láti kó lè tètè lọ bẹ̀rẹ̀ sí máa jẹ̀yà rẹ̀ ni rárá bí kò ṣe pé nítorí kẹ́yìn lè gbé aburú kù láàrin yín. kò wá ní ṣàǹfààní àti ṣiṣẹ́ má wọ́n máa pèrun èèyàn máa gbọ́rùn pípé ìrun máa wù kí kò ṣàǹfààní kò sí àti yọ orúkọ rẹ̀ kúrò nínú líìsì àwọn tábìlì léèrè pé kí ló tó kírun lónìí torí pé ìrun life span ìrun tiẹ̀ ti expire látàná yóò máa gbọ́rùn pípé ṣùgbọ́n kò ṣàǹfààní kó gbé ìrun ó sì máa wù kí kò ṣàǹfààní torí pé téèyàn bá dénú sàárè ìgbà yẹn lè yóò tó mọ pàtàkì gbogbo àwọn iṣẹ́ dáadáa téèyàn gbé ayé ṣe ìgbà yẹn lè yóò máa kábàámọ̀ péyàn bá mọ̀ ní yorùbá sì sí ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn nígbà téèyàn fi wà ní sẹ́mi eré ló fà tó jẹ́ sí pé ń bẹ́nu àwọn ẹ̀dọ́ ọ̀run tó jẹ́ sí pé tòun ti pé wọ́n wọnú sàárè iṣẹ́ dáadáa wọn kò gé iṣẹ́ dáadáa bí ṣe ń bá wọn torí pé wọ́n fi ìṣẹ̀mí wọn ṣe àwọn nǹkan dáadáa sílẹ̀ tó jẹ́ sí pé ládàá rẹ̀ kò ní yé bá wọn àyàfi lẹ́yìn ìgbà táwọn nǹkan dáadáa yẹn ò bá sí ń bẹ̀ mọ́. ọjọ́ ọ̀gbẹ́yìn ìkẹyìn yìí tó jẹ́ sí pé oníkálukú ló ní tiẹ̀ tẹ́nìkan kan ò sí mọ ọjọ́ wo ni ọjọ́ ìkẹyìn tiẹ̀ ó ní bùkátà sí kí a ṣiṣẹ́ kù ọjọ́ náà. ọlọ́run ọba àlekè ọlá ó ròyìn ọjọ́ náà fún wa púpọ̀ ó ní ọjọ́ yẹn la yanfa'u malun wala banun dúkìá kò ní ṣàǹfààní àwọn ọmọ wọn ò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim àyàfi ẹni tí ó bá pàdé ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó lálàáfíà ọkàn tí ò sí àrùn nínú rẹ̀ ọkàn tí ò sí ẹbọ nínú rẹ̀ ẹlòmíì yóò pe ọlọ́run díẹ̀ ẹlòmíì ń tanra rẹ̀ in tó gbẹ́kẹ̀lé gan tó gbà pé ń ṣiṣẹ́ fóun gan kìí sọ ọlọ́run ni ṣùgbọ́n yóò máa fi pípe ọlọ́run bojú ọkàn rẹ̀ sì ti di pẹ̀tà torí pé ẹbọ ní bẹ́ẹ̀ nù ọkàn náà
àyàfi ẹni tó bá pàdé Ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́, pẹ̀lú ọkàn tó lálàáfíà. ọjọ́ náà lọ́lọ́run ọba ó kó àwọn èèyàn, àwọn ẹni ìsíwájú àtàwọn ẹni ìgbẹ̀yìn, Ọlọ́run ọba ó kó wọn papọ̀ sójú kan náà. kul innal awwalina wal akhirin lamajmu'una liyawmin ma'lum. sọ fún wọn ìrẹ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wípé dájúdájú àwọn ẹni ìsíwájú, àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn á kó wọn papọ̀ sójú kan náà. Ọlọ́run ọba àlékiọlá nínú ìkẹ́ rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa, òun náà ni pé kò fi àwọn nǹkan bẹ̀rù tọ́jọ́ náà kó jọ sínú, kò fi pamọ́ fún wa nítorí kó má bàa bá wa lójijì. ìpè tá a bá sì mọ̀ pé bí ó ṣe rí ni, ṣe bí àwa náà ò bá ti ṣe rí nílé ayé. Ọlọ́run ní nínú suratul hajj, ya ayyuhan nasu ittaqu rabbakum inna zalzalata as-sa'ati shay'un 'azim. pé ẹ̀yin èèyàn, gbogbo èèyàn pátá lọ́lọ́run ọba pè. Ọlọ́run ọba dájú ọ̀rọ̀ kan nínú ááyà yìí, ó ní ẹ páyà Ọlọ́run ọba o, ó ní ẹ páyà Ọlọ́run ọba o, nítorí wípé inna zalzalata as-sa'ati shay'un 'azim. dájúdájú mímì ilẹ̀ lásìkò ìgbẹ̀yìn ayé shay'un 'azim. Ọlọ́run ọba tó jẹ́ sí pé nínú ìròyìn rẹ̀, nínú àwọn orúkọ rẹ̀, òun náà ni al-'azim, ọba tí ó tóbi. ó tún wá ń ròyìn nǹkan kan pẹ̀lú títóbi. nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà, Ọlọ́run ní yawma tarawnaha tadhhalu kullu murdi'atin amma arda'at. ó lọ lọ́jọ́ náà ẹ rí i pé obìnrin tí ó ń fún ọmọ lọ́yàn lọ́wọ́, ọmọ kékeré tí ó ti lè dá nǹkan kan ṣe, nítorí ìbẹ̀rù ọjọ́ náà, wọ́n ní obìnrin náà yóò abandon ọmọ náà, yóò gbé ọmọ náà jù sílẹ̀. in tó wà wájú obìnrin náà lọ́jọ́ náà lọ́hùn ó ju mímójútó ọmọ yẹn lọ. ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí yóò wu irun funfun lórí lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí wàhálà, nítorí ìbẹ̀rù. ọmọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn, tí ò mọ̀ nǹkan kan, nítorí títóbi àlámọ̀rí ọjọ́ náà yóò sì wu ewu lórí lẹ́sẹ̀kẹsẹ̀. wa tada'u kullu dhati hamlin hamlaha. wọ́n ní torí pé kò sásìkò mọ́, ẹni tó lóyún oṣù méjì, oyún oṣù mẹ́ta, oyún oṣù mẹ́fà, oyún oṣù méje, àní dúró de pé oyún rẹ̀ ò tí ì pósù mẹ́sàn-án. àsìkò tí ó bí oyún náà nù. tada'u kullu dhati hamlin hamlaha wa tara an-nasa sukara. Ọlọ́run ọba ní ìrẹ òjíṣẹ́ ńlá Muhammad sallam àtẹ̀yìn èèyàn tá a pè níbẹ̀rẹ̀ àyà yìí pé kí ẹ páyà Ọlọ́run ọba. ó ní lọ́jọ́ náà ẹ ò rí táwọn èèyàn máa ń ríra bí ẹni tí ó mu tí ọtí ń pa. Ọlọ́run ọba ní wa ma hum bisukara. Ọlọ́run ọba ní kì í ṣe ọtí ló ń pa wọn, torí pé kò sí ẹ̀sẹ́ni tí ó ronú kan ọtí lọ́jọ́ náà. Ọlọ́run ní kì í ṣe ọtí ló ń pa wọn, walakinna adhaballahi shadid. Ọlọ́run ọba ní ṣùgbọ́n ìyà Ọlọ́run ọba ló le koko. Subhanallah. ẹ wo, Ọlọ́run ọba ò sọ wípé òun ti bẹ̀rẹ̀ sí fìyà jẹ wọn ló fà á tí wọ́n fi ń hún ríra bí ìgbà tó ti ń pa wọn. ṣùgbọ́n Ọlọ́run ọba ní líle koko ìyà òun ló mú wọn máa ṣe bí ẹni tó ti ń pa. ìyà tá àti ìfi jẹ nìkankan ó sì tún mú káwọn èèyàn máa ṣe bí ìgbà tó ti ń pa wọn. bóòlẹ̀ wá ń wò pé àná ó rí nígbà tá a bá bẹ̀rẹ̀ sí fi ìyà náà jẹ wọn, kọ́lọ́n kí ó má kà wá kún nínú àwọn ẹrú Ọlọ́run ọba tí ìyà ó tọ́ sí. ní ọjọ́ náà, òun ni ilẹ̀ yóò pọ̀ gbogbo ohun tí ń bẹ nínú rẹ̀ jáde. bó tilẹ̀ wù kéèyàn pẹ́ nínú sàárè, ọ̀kan nínú àwọn olùṣẹbọ lásìkò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n ní ó mú egun gbígbẹ ó lọ, torí pé òjíṣẹ́ Ọlọ́run ọba ń pè wọ́n wípé kí wọ́n sin Ọlọ́run ọba ọ̀bọ̀ kan ṣoṣo, kí wọ́n yé jọ́sìn fún àwọn ẹbọ. wọ́n fi òjíṣẹ́ Ọlọ́run ọba ṣe ẹ̀yẹ wípé kò sí ìṣẹ̀mí yìí náà ni, tá bá ti parí ìṣẹ̀mí yìí kò sí ìṣẹ̀mí míì mọ́. ọ̀rọ̀ pé a ṣèṣì rò fẹ́nìkan bì kankan kò sí mọ́. torí náà àwọn ò gbà pé Ọlọ́run ọba ó gbé wa dìde. wọ́n gbà pé a kú, ṣùgbọ́n wọn ò gbà pé Ọlọ́run ọba ó gbé wa dìde. ó lọ wá mú egun ó lọ, ó wá sí wájú òjíṣẹ́ ńlá Muhammad
sallallahu alayhi wa sallam ó wá gbọ́n irú egun tó lọ báyìí níwájú rẹ̀ ó wá dà báyìí ó wá ní ta ni yóò yí egun yìí lẹ́yìn ìgbà tí ó ti gbẹ tá a ti lọ tó ti di èlùbọ́. ìyẹn ni pé èéfín yìí òjíṣẹ́ Ọlọ́run ọba pé ìwọ náà wo ibi tí egun náà tó bàjẹ́ dé lẹ́yìn ìgbà tó gbẹ tán tá a gún tó ti dà báyìí ta ni yóò wá jí dìde. ó ń fún Ọlọ́run ọba ní àpèjúwe ìpè ní tí tá a bá ti wọ sàárè tá a bá ti pẹ́ nínú rẹ̀ tá a ti jẹrà mẹ́pẹ̀ ẹnìkan kan ò tó lè gbé wa dìde má. ìyẹn ìgbàgbọ́ àwọn ọ̀sẹ̀bọ̀nù. ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo kò sí iyèméjì nínú ẹ̀mí wọn nípa wípé ìṣẹ̀mí ń bẹ lẹ́yìn bàtà bá kú tán. ilé ló fà tọ́nà wọn bá fi ń kì wá nílọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ááyà nípa ọjọ́ yìí. ọlọ́run ọba ní yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi. ọjọ́ náà ọmọ èèyàn ó máa sá fún ọmọ àyà rẹ̀, ọmọ èèyàn ó máa sá fún ìyá tó bí yóò sì sá fún bàbá tó bí. wa sahibatihi wa banihi, ọmọ èèyàn ó sá fún ìyàwó rẹ̀ yóò sá fáwọn ọmọ tó bí. likulli imri'in minhum yawma idhin sha'nun yughni. kí ló tí wọ́n fi ń sá fúnra wọn? kí ló tẹ́nìkan kò fẹ́ pàdé ẹnìkan? bàbá kò fẹ́ pàdé ọmọ torí pé ọmọ mọ̀ wò pé tọ̀ bàbá irú rẹ̀ lọ́rọ́ lẹ́wà ṣe fún mi ṣe bẹ́yìn làgbà. ọkọ kò fẹ́ pàdé ìyàwó torí pé ìyàwó mọ̀ wò pé tọ̀ ìwọ lọkọ wa kí ló wàá ṣe fún wa. torí pé likulli imri'in minhum yawma idhin sha'nun yughni. gbogbo èèyàn pátá ìntì ń bẹ níwájú oníkálukú wọn ó ti tó. ìntì ń bẹ níwájú oníkálukú ó tayọ kóráyè tẹlòmíì. torí náà kò ṣe ẹ̀fẹ́ pàdé ẹnìkankan tó mọ̀ dípò pé ó bẹ̀rẹ̀ sí máa ronú tẹlòmíì. ọjọ́ yìí òun náà ni ọjọ́ àbámà, ọjọ́ táwọn yóò máa kábàámà bí àbá sì mà àbá sí dáadáa. yawma yanzuru al-mar'u ma qaddamat yadahu wa yaqulu al-kafiru ya laytani kuntu turaba. kèfèrí lọ́jọ́ náà yóò máa gbèrò pé kóhun sì di ìpẹ́ torí pé ọjọ́ náà torí pé lọ́jọ́ náà ọmọ èèyàn yóò rí ntí ó fi ọwọ́ rẹ̀ méjèèjì ṣe. ọlọ́run ọba kìí sì ṣe ọba alábòsí. ọlọ́run ọba ò ní dín iṣẹ́ ẹnì kankan kù. ntóníkálukú bá ṣe gẹ́lẹ́ bó ṣe ṣe yẹn náà ní ó rí. ọjọ́ náà òun làwọn tí wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn wọ́n máa jẹ ìka àbámà. ọlọ́run ọba àlékiọlá lẹ́yìn ìgbà tí ó fún wa ní ìrò nípa ọjọ́ yìí nínú àwọn àyà tí wọ́n pọ̀ gidi gan nínú Kùránì ká lè mọ pàtàkì ọjọ́ náà, ká lè mọ bóòlù ọjọ́ náà ó rí kó mọ̀ bá wa lójijì. bẹ́ẹ̀ náà lòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam lòun náà fún wa ní ìrò nípa bí ọjọ́ náà ó ṣe lágbára. wọ́n ní Aisha radiyallahu ta'ala anha olójúṣe ọlọ́run ọba sọ wípé tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama a ó gbé àwọn èèyàn dìde hufatan uratan ghurla. kò sí bàtà lẹ́sẹ̀ wọn bó tilẹ̀ wù kéèyàn lówó tó ń lé ayé bó tilẹ̀ wù kó lọ́lá tó ń lé ayé yóò dìde lẹ́ni tí ò ní bàtà lẹ́sẹ̀ rẹ̀. hufatan uratan yóò dìde lẹ́ni tí ò sásọ lára rẹ̀. bí ẹ ṣe mọ̀ pé ẹ rí i pé tí èèyàn bá bímọ tó bímọ ọmọ yẹn nígbà tí wọ́n bí ó wá pẹ̀lú aṣọ òtútù rẹ̀ ni, pẹ̀lú aṣọ òtútù rẹ̀ ló fi wá, fìlà wà lórí rẹ̀, ó sì wọ swẹ́tà, ó wọ bàtà, ó wọ socks. ẹ rí i pé àwọn tí wọ́n gbà bí gan wọn ò ní dúró wò dáadáa torí pé nǹkan ìyàlẹ́nu ni. gẹ́gẹ́ bá a ṣe wálé ayé tí ò sásọ lára wa yẹn, gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ni oníkálukú ó máa dìde nínú sàárè rẹ̀ tí ò sásọ lára rẹ̀. ghurlan
láwọn tí wọn ò dábẹ́ fún. qalat Aisha wọ́n ní Aisha sọ wọ́n ní faqultu wọ́n ní mo wá sọ fún jìsí ọlọ́wọ́n ọba mo ní ya Rasulallahi ar-rijalu wan-nisa'u yanzuru ba'duhum ila ba'd. wọ́n ní ìdí òjísí ọlọ́wọ́n atọ́kìnrin àtobìnrin ní hóhò wọ́n máa wóra wọn. faqala al-amru ashaddu min dhalik. wọ́n lọ jìsí ọlọ́wọ́n ọba ní ìrẹ́ Aisha alámọ̀rí ọjọ́ náà ó lágbára tayọ yẹn ó lágbára tayọ kíyàn ṣe lè recognize pé obìnrin ní bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi àbí wájú mi àbẹ́yìn mi. ó lágbára tayọ kíyàn máa ibi tí alámọ̀rí ní ó lágbára dé èèyàn ní lè differentiate ọkùnrin sóbìnrin. ààrẹ èèyàn nìkan lè ó mà ibi tí alámọ̀rí ọjọ́ náà lágbára dé. wọ́n ní Aisha radiyallahu ta'ala anha wọ́n ní ọjọ́ kan wọ́n ní annaha dhakarat an-nar fabakat faqala rasulullah sallallahu alayhi wa sallam ma yubkik. wọ́n ní Aisha rántí iná ó ronú kan iná lọ́jọ́ kan nígbà tó ronú kan iná ó bá sun ẹkún ṣe mọ̀ pé ìyàwó ànábì Ọlọ́run ni ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ ìrántí iná ẹ̀rú sì tó ń bà wọ́n ló bá ń sunkún wọ́n ló jíṣẹ́ Ọlọ́run bá bi léèrè pé Aisha kí ló dé tó ń sunkún. faqalat dhakartu an-nara fabakayt ó ní mo rántí iná ni ìní ń pa mí lẹ́kùn. fahal tadhkuruna ahlikum yawm al-qiyamah ó ní ìrè òjíṣẹ́ Ọlọ́run ẹ̀yin tẹ́ já nàbí Ọlọ́run ṣé ẹ rántí àwọn aya yín àtàwọn ọmọ yín tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah. Aisha fẹ́ mọ̀ sójíṣẹ́ Ọlọ́run wọ́n mọ̀ pé tó jíṣẹ́ Ọlọ́run ọbọ̀ bá rántí òun ó ṣeé ṣe kí wàhálà òun kó ṣe kíni kó fúyẹ́ ó fẹ́ mọ̀ sójíṣẹ́ Ọlọ́run wọn rántí òun. faqala rasulullahi sallallahu alayhi wa sallam ó ní amma fi thalathati mawatinin fala yadhkuru ahadan ó ní ṣùgbọ́n ó lárántí ṣùgbọ́n láwọn àyè mẹ́ta kan kò sẹ́dá kankan tí ó rántí ẹlòmí àfẹ́mí ara rẹ̀. ó ní indal mizan alákọ̀ọ́kọ́ òun náà lásìkò tá gbé iṣẹ́ sórí òṣùwọ̀n hatta ya'lama ayakhiffa mizanuhu aw yathqul títí tí ó fi mà ṣé òṣùwọ̀n sẹ́dáadọ́ òun ṣé yóò fúyẹ́ ni àbí yóò wúwo. lásìkò tí wọ́n ń gbé iṣẹ́ oníkálukú sórí òṣùwọ̀n yẹn kò sẹ́dá kan hatta àwọn ànábì Ọlọ́run tí wọ́n rántí ẹlòmíì àyàfẹ́mi ara wọn. wọ́n ní wa indal kitab hina yuqalu ha umqra'u kitabiya ó ní àtàsìkò tá pín tírà fún ní kálukú iṣẹ́ tó ní kálukú ṣe àwọn màláíkà ń kọ́lẹ̀ gbogbo bí tí a rìn sí gbogbo ń tá a fẹnu sọ gbogbo ń tá a hù níwà àti ìta àròpá ṣe ní kọ̀kọ̀ àti ìta ṣe ní gbangba àti ìta ṣe tá a rò pé nìkan kò mà gbogbo ẹ̀ ó wà lákọọ́lẹ̀. òjíṣẹ́ Ọlọ́run bá ní lásìkò tí wọ́n fọ́ ní kálukú ní comprehensive record tó jẹ́ pé àwọn tí wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn máa sọ pé ma li hadha al-kitabi la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha. nígbà tí wọ́n bá rí gbogbo táwọn ṣe pátá àti èyí tó kéré àti èyí tó tóbi gbogbo ẹ̀ ni wọ́n kọ sínú tírà náà wọ́n á máa sọ pé irú tírà wo lélẹ́yìí tó jẹ́ sí pé kò sí ẹ̀ wá fi kankan gan sílẹ̀ àtàwọn kíkìnkì yìí náà wọ́n tún kọ sínú rẹ̀. eléyìí ló bá tó jẹ́ sí pé ó yẹ ká máa sọ nǹkan tá à ń ṣe ká máa rántí pé Ọlọ́run rí wa a lè sápamọ́ fún rírí Ọlọ́run. gbogbo ń tá a ṣe pátá yẹn oníkálukú ó gbé ìwé rẹ̀ fún òjíṣẹ́ Ọlọ́run ọba ní lásìkò tí wọ́n fẹ́ gbéwèé tí wọ́n fẹ́ pín ìwé oníkálukú fún yìí ó ní kò sẹ́ni kankan tí ó rántí ẹlòmíì o hatta ya'lama ayna yaqa'u kitabuhu afi yaminihi am fi shimalihi am min wara'i dhahrihi. torí pé ọ̀nà mẹ́ta ni làwọn èèyàn gbàgbà tírà iṣẹ́ tí wọ́n ṣe lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama òjíṣẹ́ Ọlọ́run ọba ní ẹnìkan kan ò ní rántí ẹlòmíì títí tí ó fi mà ọ̀nà wo lòun ó gbàgbà tiẹ̀ ṣé yóò ń bẹnu àwọn tí wọ́n fọwọ́ ọ̀tún gba tiwọn ni ẹni tó bá fọwọ́ ọ̀tún gba tiẹ̀ ó mọ̀ kú oríire kọ́nà kó kà wá kún wa. am fi shimalihi abẹ́ni tí ó fi ọwọ́ òsì gba tiẹ̀ èyí tó wá burú jùlọ am min wara'i dhahrihi òun náà lẹni tó jẹ́ pé wọ́n fún ní tiẹ̀ látẹ̀yìn ntí ń bẹ nù wé ẹni tí wọ́n fún látẹ̀yìn yẹn ó burú ju tẹni tó fọwọ́ òsì gba tiẹ̀ lọ. wọ́n ní bó ni wọ́n ṣe fún wọn látẹ̀yìn wọ́n ní wọ́n fi ọwọ́ òsì rẹ̀ la igbá àyà rẹ̀ wọ́n wá yọ ọwọ́ náà látẹ̀yìn wọ́n wá fún ní tírà rẹ̀ nítorí àwọn nǹkan dúdú tó kó sínú. ó ní wa inda sirat
ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àsìkò tó jẹ́ sí pé ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àsìkò tó jẹ́ sí pé nìkan kan ò ní rántí ẹlòmíì àyàfẹ́mi ara rẹ̀, òun náà lásìkò tí òun gbé in tí wọ́n pè ní sírọ́ọ̀tì yẹn bíi gádà kan ni. òjíṣẹ́ Ọlọ́run bá ròyìn rẹ̀, ó ní ó tínrín ju irun orí wa lọ, wọ́n gbé sórí iná, oníkálukú ó rìn bíríìjì tó tínrín yẹn wọ́n gbé sórí jahannam, oníkálukú ó rìn ìlú oníkálukú ó gbà kọjá tòun tí bó ṣe tínrín yẹn ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n kọjá, wọn ò ní mọ̀ pé àwọn kọjá lórí ẹ̀, wọ́n kọjá gẹ́gẹ́ bí ìgbà tára bá sán, wọn ò ní mọ̀ pé àwọn kọjá. ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n kọjá bí ẹni tí ó ń gun ẹṣin, bẹ́ẹ̀ ni ẹni wọ́n yá. ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n kọjá bí ẹni tó ń fẹsẹ̀ rìn. ń bẹ nínú wa tó jẹ́ sí pé wọ́n máa rákò lórí rẹ̀ rí. ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ sí pé inú pé wọ́n ń rákò yẹn wọ́n kọjá. ń bẹ nínú wọn tó jẹ́ sí pé wọ́n bọ́ sínú jahannam. òjíṣẹ́ Ọlọ́run ọba ó ní ní àsìkò yìí ẹnìkan kan ò ní rántí ẹlòmíì àyàfẹ́mi ara rẹ̀. àwọn nábì Ọlọ́run wọ́n máa sọ pé Allahumma la as'aluka illa nafsi, ìrẹ́ Ọlọ́run ọba ń béèrè nǹkan kan mi àyàfẹ́mi ara mi. nínú ẹgbàá ọ̀rọ̀ mi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó fún wa ní ìrò nípa oòrùn. wọ́n gbé oòrùn yìí wọ́n gbé súnmọ́ wa qadra mil, distance tí ó wà láàrin wa àti oòrùn kò ní ju máìlì kan lọ. oníkálukú ó máa làágùn, oògùn oníkálukú, oògùn ẹnìkan kò ní taba tẹlòmíì. ẹlòmíì oògùn rẹ̀ yóò dúró ní kókósẹ̀ rẹ̀, ẹlòmíì oògùn rẹ̀ yóò dé orúnkún rẹ̀, ẹlòmíì oògùn rẹ̀ yóò dé agbọ̀n rẹ̀, yóò máa nàgà, yóò máa gbé orí sókè nítorí kó oògùn náà má bàa wọ ẹnu rẹ̀. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ń bẹ nínú àwọn ẹ̀dọ́ Ọlọ́run tó jẹ́ sí pé lásìkò tí oòrùn yìí bá gbóná tó oòrùn náà mú táwọn èèyàn ń ṣe wàhálà yìí, Ọlọ́run ọba yóò kó wọn sí abẹ́ bòógì al-arashi rẹ̀. wọn ò ní mọ ìnira tọjọ́ náà. ṣùgbọ́n àìmọ́mọ́ ìnira ọjọ́ yìí kì í ṣe ọjọ́ náà lèyìn ó ṣe iṣẹ́ tí ó kó èèyàn kúrò nínú ìnira náà. àǹfààní tá a ní, opportunity tá a ní, ìpèsè mi wá kù lónìí, òun náà la fi ṣe iṣẹ́ tí àwọn tí wọ́n wà lábẹ́ ibòji al-arashi yẹn tó ti ṣe Ọlọ́run ọba fi ròyìn wọn nínú sẹ̀mílẹ̀ yẹn tí máa ń ṣe àwọn iṣẹ́ yẹn kì í ṣe ńgbà tí yẹn bá dénú sàárè. eléyìí ló fà tó fi jẹ́ sí pé ọjọ́ ìkànnì, ọjọ́ tí ó yẹ ká ṣiṣẹ́ tọ̀ ni gẹ́gẹ́ bí mùsùlùmí. ìṣẹ̀mí wa ó yẹ kí ó yàtọ̀ sí ìṣẹ̀mí ẹni tí ò ní ìrètí pé òun pàdé Ọlọ́run. nítorí ìdí eléyìí
iṣẹ́ dáadáa ó yẹ ká dùn ní mà nínú gbogbo ìṣesí wa. nínú ṣíṣiṣẹ́ dáadáa yìí àwọn kankan ń bẹ tí ó yẹ ká wòye sí. alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni pé gbogbo àǹfààní tí a bá ní láti fi ṣiṣẹ́ dáadáa ká má fi ráre. àpèjúwe rẹ̀ òun náà ni irú ìjókòó tá à ń wáyé. nígbà míì kì í ṣe pé nǹkan kan lèèyàn ń ṣe ìrẹ̀wẹ̀sì ọkàn kan báyàn ni wípé jẹ́ ń sinmi lé lónìí ní lọ. ẹ jẹ́ ká máa gbìyànjú àti máa rántí ládàtà ní látàrí pé àdàníyàn pé à ń lọ ibi tá a ti lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn látìgbà tá a ti jáde nílé títí tá a fi débi tá a ń lọ yẹn wọ́n máa kọ́ ládàá fún wa wọ́n sì máa pèsè wa rẹ́ títí tá a fi padà síbi tá a ti wá. bákan náà gbogbo àǹfààní tí a bá ní gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú láti fi ṣiṣẹ́ dáadáa ká má fi ráre wípé lágbájá ó ṣe. àwọn ẹni ìṣíwájú rere wọn a máa ṣe alápáǹtètè lọ sídìí iṣẹ́ oore ni wọn kì í fi ilẹ̀ fúnra wọn a máa ṣe mùsábàkà ni. kódà kí wọ́n bá débi pé tí wọ́n bá fẹ́ kírun sáfù alákọ̀ọ́kọ́ tí a rí yẹn torí ọlá tó wà fún téèyàn méjì bá jà sí wọ́n tó sáfù àyè kan ṣẹ́kù àyè èèyàn kan ni èèyàn méjì sáré wọbẹ̀ eléyìí lóhùn lòun kọ́kọ́ débẹ̀ eléyìí lóhùn lòun kọ́kọ́ débẹ̀ wọ́n ní a ó ṣe tí wọ́n ń pè ní kúrò aláàánú wọn. ìmọ̀ ká ta kókó tákàdá fún wọn kí wọ́n mú ibi tó ṣe pàtàkì dénú lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú rere. la ithara fil qurab kí iṣẹ́ dáadáa tó bá jẹ́ iṣẹ́ dáadáa ni ká má sọ pé lágbájá ó ṣe sí lágbájá yẹn nìkan ló fẹ́ wà àlìjánnà ni. àwọn ẹni ìṣíwájú rere wọn a máa jọ gbárùkù ti iṣẹ́ dáadáa ni. wọn kì í kóraró nípa iṣẹ́ dáadáa nítorí pé lágbájá ó ṣe. bákan náà nínú qaida tí ó ràn wá lọ́wọ́ lórí ṣíṣe dáadáa òun náà ni wípé kí a má máa wo ẹni tí ò tó wa nínú iṣẹ́ dáadáa. tí Ọlọ́run bá ṣe ìrun kíkí wákàtí márùn-ún fún wa ní rọrùn lápèjúwe tá a sì mẹ́nìkan tó jẹ́ pé mùsùlùmí ni ṣùgbọ́n kì í kírun ká má máa sọ pé Ọlọ́run ṣe tèmi ṣe tún san ju di lágbájá lọ kì í kúkú kírun. torí pé gbà tẹ́ ẹ bá ń wo ẹni tí kì í kírun yẹn ẹ ò máa ka ìrun tẹ́yìn ń kí yẹn ẹ ò máa kà á kúnṣẹ́ kò sì ní jẹ́ kẹ́ ẹ lè ṣiṣẹ́ tayọ ìrun kíkí yẹn lásán. ṣùgbọ́n nínú ìjọsìn a fẹ́ kí èèyàn wo ẹni tí ó ti tayọ èèyàn ẹni tó wà níwájú èèyàn ìlà fẹ́ kí èèyàn wò nítorí téèyàn bá ń kírun wákàtí márùn-ún lápèjúwe kéèyàn má jẹ́ kó jọ èèyàn lójú kéèyàn wo ẹni téèyàn mọ̀ wípé a máa jí kírun òru kéèyàn wá fi yẹn kéèyàn fi ojú wo iṣẹ́ téèyàn pé iṣẹ́ tí ò tó nǹkan ni. lágbájá yẹn náà wọn náà ń kírun wákàtí márùn-ún ṣùgbọ́n a tún máa kírun òru a máa ṣe sàárà a máa gba àwẹ̀ a máa sokun ẹbí pọ̀ a máa ṣe ọlọ́kan òjọ̀kan àwọn iṣẹ́ dáadáa. irú ẹni yẹn ló yẹ kéèyàn wò nítorí kéèyàn náà lè gbìyànjú àti ṣe lékè iṣẹ́ téèyàn ń ṣe. bákan náà nínú àwọn ohun tí yóò ràn wá lọ́wọ́ láti jẹ́ kí iṣẹ́ dáadáa kó rọrùn fún yàn torí pé tẹ́ bá rí téèyàn ń ṣiṣẹ́ dáadáa kì í ṣe mímọ̀ ṣe ẹni tó ń ṣe dáadáa ni bí kò ṣe fífi ṣe kòńgẹ́ ọlọ́run ọba òun ni yóò fìyàn ṣe kòńgẹ́ kíṣẹ́ dáadáa kó rọ̀yàn lọ́rùn. ẹlòmíì tẹ́ bá ní yóò máa kírun wákàtí márùn-ún ìrun márùn-ún ni yóò máa kí lójúmọ́ ó kéré pátá tó bá gba Islam nítorí ìyẹn lásán ó lè ní òun ò ní lè máa kírun tóun torí náà òun ò ní gba Islam. ṣùgbọ́n ẹ̀dẹ̀ rẹ ni tó jẹ́ sí pé ìrun márùn-ún yẹn tí ò bá tì kí kò gbádùn torí pé Ọlọ́run ṣe é ní rọrùn fún un. nínú àwọn wasail tí ó jẹ́ kí iṣẹ́ dáadáa kó rọrùn fún yàn òun náà ni taqwallahi azza wa jalla wal khawfu min òun náà ni ìpayọ Ọlọ́run àti ìbẹ̀rù Ọlọ́run. tí ìpayọ Ọlọ́run ọba bá ń bẹ fún yàn tí ìbẹ̀rù Ọlọ́run ọba ń bẹ fún yàn tí yàn ń páyà
ntí yóò fi jábọ̀ fọlọ́ tí yóò mọ ìjọ tí yóò kú sóni ni àbọ̀la àbọ̀túnla àbí yóò tọdún tí ń bọ̀ ẹ rí i pé eléyìí yóò lé èèyàn láre láti pé gbogbo àǹfààní tí èèyàn bá ní láti ṣe dáadáa kí èèyàn ṣe. bákan náà nínú àwọn wasail tí ó ṣe iṣẹ́ dáadáa nírọ̀rùn fún èèyàn láti ṣe òun náà ni kí èèyàn jẹ́ ẹni tí ó ní ikhlas torí pé tí ikhlas bá wà nínú iṣẹ́ Ọlọ́run ọba máa gba iṣẹ́ náà tọ́lọ́run ọba bá gba iṣẹ́ náà àwọn ẹni ìsíwájú rere wọ́n ní nínú àpẹẹrẹ pé iṣẹ́ kan téèyàn ṣe síwájú Ọlọ́run ti gbà á òun náà ni kọ́lọ́run ṣe iṣẹ́ míì nírọ̀rùn fún èèyàn lẹ́yìn rẹ̀ nítorí náà ikhlas ó ṣe pàtàkì púpọ̀ kí ó sì jẹ́ sí pé kéèyàn máa wá òdodo kéèyàn sì gba òdodo láti ibikíbi tí òdodo náà bá ti wá. ama hadithi Abu Hurairah radiyallahu ta'ala anhu tí ó gbajúmọ̀ yẹn èyí tí òjíṣẹ́ Ọlọ́run bá sọ fún un pé sadaqaka huwa kadhub ìpè ṣaitan ó sòdodo fún ọ bó tilẹ̀ jẹ́ sí pé òpùrọ́ ni gbogbo ibi tó dodo bá ti wá kéèyàn gbà. al-luju'u wat-tadarru'u ila Allah ta'ala wa idharu al-iftiqaru lahu mímá padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba mímá rawọ́ rasẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba mímá fi àìjẹ́ nǹkan kan hàn sí Ọlọ́run ọba mímá fi ìníbùkátà sí Ọlọ́run ọba hàn Ọlọ́run ọba ní gbogbo ìgbà. eré ló fà á tó fi jẹ́ sí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà nípa àlékún mànà àtàlékún ìfẹsẹ̀rinlẹ̀ lórí ẹ̀sìn gbogbo eléyìí òjíṣẹ́ Ọlọ́run ọba ń ṣe ni láti fi kọ́ wa torí pé Ọlọ́run ọba kò sa òjíṣẹ́ rẹ̀ lẹ́sà pé kó máa jẹ́ òjíṣẹ́ fún kó tún wá sí lọ́nà ṣùgbọ́n nítorí kó lè jẹ́ ẹ̀kọ́ fún wa òjíṣẹ́ Ọlọ́run ọba tó bá forí kan rẹ̀ a máa sọ pé ya muthabbit al-qulub thabbit qalbi ala dinik ìrẹ́ Ọlọ́run ọba tí ó máa ń fi ọkàn rinlẹ̀ fi ọkàn mi rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ torí pé ọkàn yìí bayna yaday usbu'ayni min asabi ar-rahman yuqallibuha kayfa yasha ìbẹ̀lá ni àwọn ìka méjì ni nínú àwọn ìka Ọlọ́run ọba máa yí bó bá ṣe wù ilé ló fà á tó fi jẹ́ sí pé ẹ̀rí ẹlòmíì mùsùlùmí ni mélòó nínú àwọn èèyàn tí wọ́n wà láwùjọ lónìí tí wọ́n mọ̀ sọ pé ẹni yìí mùsùlùmí ni tẹ́lẹ̀ fa ṣùgbọ́n kò ṣe ìsìláàmù mọ́ lónìí kọ́lọ́run ọba kí ó má jẹ́ kí àpadà sí ibú kó tọ́ sí wa. nínú àwọn wasail tí ó jẹ́ kí iṣẹ́ dáadáa kó rọrùn láti ṣe òun náà ni ta'allumu ahkami din mímọ̀ wá ìmọ̀ nípa àwọn ìdájọ́ ẹ̀sìn torí pé iṣẹ́ dáadáa yìí téèyàn bá ń ṣe wọ́n tí ó sì ní ìrètí pé kí Ọlọ́run ọba kó san ní ẹ̀san wọn ó gbọ́dọ̀ ṣe ní ìdọ́gba pẹ̀lú bí ẹ̀sìn ṣe gbé wá èèyàn ò sì ní lè ṣe iṣẹ́ kankan ní ìdọ́gba pẹ̀lú bí ẹ̀sìn ṣe gbé wá àyàfi lẹ́yìn ìgbà tí èèyàn bá ṣe kíni tí èèyàn bá kẹ́kọ̀ọ́ tí èèyàn kọ́ nípa bó o lẹ̀ ṣe ní ká ṣe ó dìgbà tí èèyàn bá wá ìmọ̀ nípa rẹ̀. bákan náà títẹ̀lé ọ̀nà àwọn ẹni ìsíwájú rere wọ̀nyí bẹ̀rẹ̀ látòrí àwọn sàábì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam torí pé àwọn ni wọ́n bá òjíṣẹ́ Ọlọ́run ọba àwọn ni wọ́n bá òjíṣẹ́ Ọlọ́run ọba lò gbà àwọn ni wọ́n gba ẹ̀sìn látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba àwọn ni àgbọ́yé ẹ̀sìn wọn ló fi gúnrégé ju ti gbogbo ẹlòmíràn lọ nítorí náà títẹ̀lé ìlànà wọn ń bẹ nínú títẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí ló fà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbàá ọ̀rọ̀ kan ó ní al-umma yìí yóò pín sí 73 kulluha fi an-nari illa millatun wahida
ó ní àlùmọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallam wọ́n pè sí ọ̀nà 73 òjíṣẹ́ Ọlọ́run bá ní gbogbo 73 yìí inú náà ni wọ́n wà àyàfi mílà ọ̀kan péré. qila man hiya ya Rasulallah, wọ́n bi òjíṣẹ́ Ọlọ́run bá léèrè ó ní èwo lẹ́yọ̀kan tí ó wà lè Janna yìí tí ò sínú ìṣirò àwọn tí wọ́n wọ̀ náà. wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run bá sọ wípé ma ana alayhi wa ashabi, òun náà ni ẹyọ̀kan tí intẹ́ fi dá ẹyọ̀kan mà, ẹyọ̀kan tí ò ní wọ náà intẹ́ fi dá mà, òun náà ni intí èmi bá wà lórí rẹ̀ àtàwọn sàhábì mi. ìyẹn ni pé òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó ti ṣe àfọ̀mọ́ intáwọn sàhábì wà lórí rẹ̀, ó ṣe àfọ̀mọ́ intáwọn sàhábì wà lórí rẹ̀. eré ló fà tó fi jẹ́ sí pé ó yẹ kéèyàn ṣọ́ra gbogbo tí yóò bá ṣe pẹ̀lú orúkọ ẹ̀sìn, kéèyàn jẹ́ kó dájú pé ntí òjíṣẹ́ Ọlọ́run ọba tó gbé wá ni tó sì dọ́gba pẹ̀lú bí àwọn sàábì rẹ̀ bí wọ́n ṣe gbọ́ yé bí wọ́n sì ṣe fi ṣiṣẹ́. bákan náà nínú àwọn ohun tí yóò ṣe iṣẹ́ dáadáa nírọ̀rùn fún wa òun náà ni as-suhbatu as-salihah, òun náà ni kí èèyàn ṣe ẹ̀sà ọ̀rẹ́ rẹ̀. ta lọ̀rẹ́ rẹ̀? ta lẹni tí ẹjọ́ ń ṣe ìwọléwọ̀de? ẹ̀rẹ́ lómi mímọ̀ tẹ́ ẹ mọ̀ èèyàn dáadáa ni, ẹ̀ ń re kan dáadáa sí i, ṣùgbọ́n tọ́lọ́run bá dán o pẹ̀lú ọ̀rẹ́kọ̀rẹ́, àwọn tí wọ́n fún ní mọ̀ràn kí mọ̀ràn, ó lè tàtàrà bẹ́ẹ̀ kó di nǹkan mi. àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní anil mar'i la tas'al fas'al an qarinihi, wọ́n ní má béèrè nípa èèyàn ṣùgbọ́n béèrè nípa àwọn ọ̀rẹ́ rẹ̀. ta lọ̀rẹ́ rẹ̀? wọ́n ní fa innal qarina bil muqarani yaqtadi, torí pé tó bá ti mọ̀ ọ̀rẹ́ rẹ̀ ó ti mọ̀ ọ́n náà nù. ìpè torí pé dájúdájú ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ni ó máa ń kọ́ṣe, pẹ̀lú ọ̀rẹ́ ló máa ń kọ́ṣe. tó bá ti ní lágbájá lọ̀rẹ́ rẹ̀ wọ́n ní ìgbà tó ti rí bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ nù, kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ yẹn ìmọ̀ kó jẹ́ ti dáadáa àbí kó jẹ́ ti kíni, kó jẹ́ tàbúrú. ilé ló fàájú sí pé mímá ṣe ẹ̀sà ọ̀rẹ́ ó ṣe pàtàkì gidi gan. òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó fi àwọn èèyàn rere mímá wọléwọ̀de àti mímá jókòó pẹ̀lú àwọn èèyàn rere ó fi wé mímú ẹni tí ń ta tùràrí mímú lọ́rẹ̀ẹ́. torí pé tí ẹ bá ra tùràrí lọ́wọ́ rẹ̀ yóò bùn yín, tí kò bá bùn yín ẹ gbọ́ òórùn dáadáa. òun ẹ ní bá jókòó kẹ́ ẹ ṣòfò jíjókòó pẹ̀lú rẹ̀. ìmọ̀ kẹ́ ẹ ra tùràrí, ìmọ̀ kó bùn yín, ìmọ̀ kẹ́ ẹ gbọ́ òórùn dáadáa. nítorí náà kéèyàn wo ta lọ̀rẹ́ rẹ̀. tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama àwọn èèyàn kò máa sọ pé ya laytani lam attakhidh fulanan khalila. nígbà tí wọ́n bá dénú náà tán wọ́n máa sọ pé kó sì jẹ́ sí pé ẹgbẹ́ àwọn, kó sì jẹ́ sí pé àwọn ò mú lágbájá lọ́rẹ̀ẹ́, torí pé ọ̀rẹ́ yẹn òun ló ṣe kíni, òun ló ṣokùnfà àánú wọn. wọn a máa kábàámà lọ́jọ́ tí kíkábàámà tí ò ní ṣe kíni, tí ò ní ṣàǹfààní. ẹlòmíì nínú irú tẹ́rìbíà tó rí ní ilé tó ti jáde, wọn ò mọ ilé olóògùn, wọn ò mọ ilé babaláwo, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí látàrí àwọn ọ̀rẹ́ ní ó fi wá jẹ́ sí pé kódà gan tí wọ́n bá ń wá àdírẹ́sì àwọn ilé olóògùn òun ni wọ́n lọ bá, torí pé òun ló ma tó lóògùn bá relocate láti ìlú kan sí ìlú mìíràn gan ó tún mọ ibi tó kó lọ. òun ti pa Ọlọ́run ọba títí pẹ́. téèyàn bá bá rú ọ̀rẹ́ bẹ́ẹ̀ pàdé, téèyàn ò bá ṣọ́ra yóò nu èèyàn tó yẹ sí pé ó dìgbà tí màláíkà kú tó bá gbẹ̀mí èèyàn, ìgbà yẹn lójú èèyàn ó tó là kọ́ lọ́wọ́ bá kó sọ wa. torí náà as-suhbatu salihah ìbẹ́nu àwọn nǹkan tó ṣe pàtàkì gidi gan tí èèyàn tí Ọlọ́run ọba máa fi ń tààyàn lọ́rẹ. àwọn ẹni ìsíwájú rere wọ́n ní
ikhwanuna ahabbu ilayna min ahlina wọ́n ní àwọn ọmọ ìyá wa àwọn ọ̀rẹ́ wa wọ́n ní àwa nífẹ̀ẹ́ wọn a nífẹ̀ẹ́ wọn ju àwọn ará ilé wa lọ àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa a nífẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ wa jù wọ́n lọ wọ́n ní kí ló fà tẹ́ fi nífẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ yín ju àwọn ará ilé yín lọ wọ́n ní nítorí pé àwọn ọ̀rẹ́ wa li'anna ikhwanana yudhakkirunana bil akhirah wa amma ahluna fayudhakkirunana bid dunya ó nítorí pé àwọn ọ̀rẹ́ wa àwọn a máa rán wa létí nípa bó láti pàdé Ọlọ́run ni wọ́n a máa rán wa létí kìí ṣe kátàkárà ló dà wá pọ̀ pẹ̀lú wọn kìí ṣe rà fún mi kí n rà fún ọ ló dà wá pọ̀ pẹ̀lú wọn torí náà wọ́n a máa rán wa létí ọjọ́ ọ̀gbìndà alkiyama wọ́n a máa rán wa létí lóòrèkóòrè nípa kámúra dé bá ti pàdé Ọlọ́run dáadáa ṣùgbọ́n àwọn ará ilé wa àwọn wọ́n a máa rán wa létí nípa ayé lásán ni nítorí ìdí eléyìí ló fi ṣe pàtàkì kó jẹ́ sí pé kéèyàn sa ẹ̀sà ọ̀rẹ́ àwọn ẹni ìsíwájú rere wọn a máa pera wọn jókòó yóò lọ bá ọ̀rẹ́ rẹ̀ yóò lọ bọ́ ọ̀rẹ́ rẹ̀ yóò pè jókòó yóò ní ṣe wáàzí fún mi ṣe nàsíhà fún mi ṣe nàsíhà fún mi wọn a máa ṣe bẹ́ẹ̀ fúnra wọn. wọn nínú àwọn tí wọ́n gbà wá nípa àwọn ẹni ìsíwájú rere wọ́n ní tí wọ́n bá jọ wà tí bóyá wọ́n jọ lọ ṣe nǹkan kan wọ́n jọ lọ ìjókòó kan àbí ìrìn pa wọ́n pọ̀ tí wọ́n bá fẹ́ túká wọn a máa ka wal asr innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. súra yẹn súra kúkúrú ni ṣùgbọ́n ó kó ìtumọ̀ tí ó pọ̀ sínú eléyìí tí Imam Shafi'i fi sọ pé tó bá jẹ́ sí pé súra yìí nìkan l'Ọlọ́run bá sọ kalẹ̀ tí ò sọ súra mi kalẹ̀ mọ́ igbe súra yìí ti tó. torí náà tí wọ́n bá pàdé ara wọn tí wọ́n bá fẹ́ yà wọ́n a máa ka súra yìí láti fi rán ara wọn létí ipe gbogbo ọmọ èèyàn inú òfò ni wọ́n wà àyàfẹ́ ni tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ tó sì ṣiṣẹ́ dáadáa tí wọ́n sì sọ àsọtẹ́lẹ̀ fúnra wọn pẹ̀lú òdodo tí wọ́n sì sọ àsọtẹ́lẹ̀ fúnra wọn nípa ṣíṣe sùúrù kí Ọlọ́run bá tí ó bá ṣàì ṣe fífi àwọn ohun tí a ń gbọ́ wọ̀nyí fífi wọ́n ṣiṣẹ́ kó má ṣàì ṣe ní rọrùn fún wa kó jẹ́ kí wọ́n jẹ́ ẹ̀rí fún wa tó bá dijọ́ ọ̀gbìn dàlùkẹ́yàmà kí wọ́n má jẹ́ ẹ̀rí lé wa lórí wallahu ta'ala a'lam. náà tí ìbéèrè bá wà tàbí ìpè àkíyèsí. wa alaikum salaam wa rahmatullah. tó bá jẹ́ pé èèyàn kan wà tó face difficulty láti fi àwọn nǹkan lọ́lẹ̀ ní inú ilé rẹ̀ bíi àpèjúwe ó ní àwọn àbúrò ọkọ lọ́dọ̀ then àwọn àbúrò ọkọ rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà míì tá bá wà ráhùn ó jẹ́ ìpínlẹ̀ àpéjẹ́ ká máa wo fíìmù àbí ká máa gbọ́ orin tó àwọn ọmọdé wà láyìíká wọn ìyàwó wa ń try kí ó ṣáà ń pè àkíyèsí wọn pé nǹkan tó ń ṣe yìí kò bójú mu lórí especially fúnra wọn gan fún àwọn ọmọ tó dẹ̀ tó ń dàgbà ẹ̀yìn ló ti ń sọ fún ọkọ náà òun náà bá àwọn àbúrò ẹ̀ sọ̀rọ̀ bọ̀ tó yẹ pé bóyá ó ti ní ẹni lay down rules fún wọn tó ìyàwó ṣàṣọ pé at least ṣe pé òun ló ní ilé rẹ̀ ó mọ bí yóò ṣe tún ilé ara ẹ̀ ṣe ìdá kó bá àwọn àbúrò ẹ̀ sọ̀rọ̀ ó fi àtòrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé rẹ̀ ó lò ní mú ẹnìkankan responsible àfẹ́ gbé nílé pé ìgbà nǹkan tí ìyàwó sọ fún un nìyẹn tó ó ṣàtìsọ̀rọ̀ sáwọn àbúrò pé kọ́ńtrà àti reduce nǹkan tó ń wò pé torí àwọn ọmọ tí wọ́n tẹ̀ torí àwọn ọmọ náà definitely wọ́n á jókòó wọ́n á jọ máa wò ní ìyàwó òde fẹ́ kí bàbá ọkọ náà fẹ́ káwọn ọmọ ẹ̀ náà wò but kò mọ bí ó ṣe mú àwọn àbúrò ẹ̀ ní láti mú wọn nípa láti sọ nǹkan tó ń wò tó mi mọ advice ẹ̀ lè fún irú ẹni bẹ́ẹ̀. wallahu alam nínú irú ìṣesí yẹn ọ̀kan nínú méjì ó ṣẹlẹ̀ ìmọ̀ kí kọ́kọ́ kó succeed lórí ló jẹ́ sí pé responsibility ọkọ nígbà tí wọ́n dẹ̀ ti jẹ́ àbúrò rẹ̀ yẹn tọ́lọ́ dẹ̀ ní kí irú ọkọ òun náà kó lágbọ́yé kó dẹ̀ mọ implication kọ́ káwọn ọmọ kéékèèké máa worú nǹkan báyẹn òun ọkọ yẹn náà lèyìn ó tún kàn nípa lèyìn ò ní yé ṣe lójú kòkòrò
torí kó má bàa di ìsọnù fún ìyàwó kí àṣetánì tó má gba ìṣesí yẹn lò wípé kò fẹ́ rí àwọn èèyàn ọkọ rẹ̀ náà so ọkọ yẹn tí tọ́lọ́run bá ti ní kí aburú tó wà lára ẹni tí wọ́n ń ṣe yẹn kó hàn sóhun náà opportunity yẹn lẹ́yìn ó seize tí wọ́n máa lò lórí ọkọ ní gbogbo ìgbà. Secondly lásìkò tí ìgbìyànjú yẹn ṣì ń lọ lọ́wọ́ àwọn ọmọ sẹ́yìnsìn kò sí láìfi nínú kí kéèyàn lé àwọn ọmọ dìde sẹ́yìnsìn nínú irú ìṣesí yẹn tíyàn bá lé àwọn ọmọ dìde èèyàn ń send message síta ni sí àwọn àbúrò ọkọ nù tíyàn bá lé àwọn ọmọ dìde èèyàn ń send message sí àwọn àbúrò ọkọ nù pé so tí àwọn ọmọ náà bá dẹ̀ ti ìgbà téèyàn bá fi lé wọn níbi ẹ̀mí èlò kan àwọn náà ó ti mọ̀ pé tí wọ́n bá tí àwọn lágbájá bá ti tan whatever wọn ò fẹ́ ká wà ń bẹ àwọn náà tọ́lọ̀ máa fìyàn ṣe kóńgẹ́ lórí wọn yóò dé stage kan tó yẹ sí pé èèyàn oníṣẹ̀ṣẹ̀ máa lé wọn mọ́ tí wọ́n bá ti rí i pé wọ́n ti fẹ́ ṣe tí wọ́n máa ń ṣe tí ẹ̀ fi máa ń lé wọn yẹn àwọn náà wọ́n máa ṣe kíni wọ́n máa kó mẹ́ fúnra wọn so títí tí ọlọ́run fi ní kó yé àwọn ìyẹn náà wallahu ta'ala alam. ọ̀rọ̀ tẹgbà tẹ ìyànjú tẹgbà ẹni náà nísinsìnyí kí ó tà tí mo lé àwọn ọmọ. kó máa lé àwọn ọmọ. ìyàwó yẹn ti lé àwọn ọmọ tẹ pé dùn lè yí àgbà nínú àwọn ọmọ ti béèrè lọ́wọ́ ìyá pé kí ló dé tó fi jẹ́ pé tá bá ti ń wo fíìmù. ká ṣàlàyé fún wọn. ó ti ṣàlàyé but nǹkan tọ́mọ yẹn kò fẹ́ concentrate in fact torí fáwọn àwọn ọkùnrin ẹ̀ ń wò yóò àmọ́ sọ pé kílé tí mọ́ in fact tó bá fi ní iṣẹ́ lẹ́gàn àbí tó bá ní kó lọ lé kí ó tv yẹn ló máa ń distract so nǹkan tó ń fà tí ìyàwó fi ń sọ fọ́kọ ni pé ọmọ yìí pé ṣọmọ kékeré mọ́ kò ń ṣe bí ọmọ ọdún 3 sí 2 ó ti dàgbà ọmọ yìí ti lọ sí 5 sí 6 ó ti dàgbà ó ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó dẹ̀ mú gbogbo àwọn nǹkan yẹn ló ń interested so in fact ìgbà míì lọ́jọ́ bá lọ school ẹ̀kún ni lórí fíìmù yìí tv bá ti wà ní títọ̀ tó bá ti lé tó di station. so sì hàn sọ́kọ. ó hàn sọ́kọ ìgbà tó ti rí àwọn àbúrò ọkọ gan ìgbà míì tó bá lé ìyàwó tó bá lé àwọn ọmọ yẹn tó bá fẹ́ tọ̀gọ̀ fún rẹ̀ tí ìyàwó bá ti ń pe àwọn ọmọ pé àwọn gan ló tún mọ̀ bá ìyá pé pé ìwọ lágbájọ́ yà dìde wọlé lọ àwọn mọ nǹkan tó ń pé àwọn fẹ́ káwọn ọmọ yẹn wò but àwọn ń wo nǹkan tó ń ṣe àwọn ń worú àwọn nǹkan báyìí so ìyàwó rẹ̀ ti sọ fọ́kọ but ọlọ́run tí ìfọkọ ní. wọn ò ní tó bá ti rí báyẹn èèyàn ò ní jẹ́ kí. ìyàwó tiẹ̀ ti sọ pé òun fẹ́ fi kóòdù sí kìíní yẹn but ọkọ tí ń sọ tọ̀ pé ìyàwó sọ pé kókè kí ọkọ tíra àti fi kóòdù sí. ṣé nítorí káwọn èèyàn má bàa rí lò àbí báwo. kí àwọn channels tí ó jọ bíi ti fíìmù pé kọ́ fi kóòdù sí kó àwọn islamic channels kan fi sílẹ̀. àwọn tí wọ́n ń wo yẹn wọn kì í ṣe adult ni. adult ni wọ́n. kí wọ́n jẹ́ kó yé wọn náà ṣebí kí wọ́n jẹ́ kí ọkọ yẹn àbúrò fi kóòdù sí sẹ́yìnsì àbúrò fi kóòdù sí kí ká ṣàlàyé nǹkan fún yẹn kó yé dénú ẹ̀mí tiẹ̀ kóun náà gbà pé tí ò dáa ni kó filẹ̀ ó fi pé ju kí a kọ́ dí ṣíṣe nǹkan yẹn fún un lọ torí pé tó opportunity ń tá a fi kọ́ dí ṣíṣe nǹkan yẹn fún un tó bá kú òun bẹ́ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ yóò ṣe sẹ́yìnsìn so fífi kóòdù sí gan tá a bá fi kóòdù sí ó lè jẹ́ bí bóyá bí temporary measure sẹ́yìnsìn ó lè jẹ́ bí temporary measure but yet àwọn ènìyàn náà ká sì gbìyànjú àti lópin ìgbà tí ó bá ti yé ọkọ àwọn ìlà tí kìnìún yẹn ń ṣe fún ọmọ tó sì hàn sọ́kọ náà kí irú ìyàwó bẹ́ẹ̀ kó má jẹ́ kí ó rẹ̀ látàrí pé ó máa ṣe ọkọ náà lójú kòkòrò nípa ṣíṣe àtúnṣe nínú ilé rẹ̀ wallahu alam. naam tí kò bá sí ìbéèrè mímọ́ inshallah tabaraka wa ta'ala wa alaikum salam. yàtọ̀ sọ́kọ. nǹkan tó fojú hàn sí báyìí ni wípé
igi tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà kò sí igi láàrin wọn ṣùgbọ́n kò sí láìfi lórí ọkọ sọyìn sìn igi àkọ́kọ́ yẹn tí wọ́n ṣe pẹ̀lú ẹni tó bímọ ní oṣù mẹ́rin a jẹ́ sí pé wọ́n so igi yẹn lásìkò tẹ́nìyẹn ṣe kíni tó wà nù oyún nìyẹn a sì kì í so igi lórí oyún a jẹ́ sí pé igi tí wọ́n so yẹn tẹ́lẹ̀ náà kò ṣe kíni kò so automatically kò sí igi láàrin wọn ṣùgbọ́n àjọṣepọ̀ tí wọ́n ti jọ ṣe kó tó di pé n tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ láìfi rẹ̀ kò sí lórí irú ọkùnrin bẹ́ẹ̀ so nígbà tó ti wá bímọ yìí kò sí láìfi nínú kí ẹni tí ó tó fún ní oyún yẹn kò sí láìfi nínú kí wọ́n fẹ́ra wọn torí pé al-khabithatu lil-khabithin ẹni tí fi lẹ́tọ̀ọ́ sí irú obìnrin bẹ́ẹ̀ náà ni irú ọkùnrin tiẹ̀ wallahu ta'ala alam wallahu alam wa alaikum salam. irú obìnrin yẹn kí ni ìdájọ́ tó bá jẹ́ sí pé ibi tí ìdájọ́ ṣẹ̀ríà bá wà ní irú obìnrin bẹ́ẹ̀ sóyẹ́sìn irú obìnrin bẹ́ẹ̀ á nà ní 100 lashes torí pé a ò ní bùkátà fún ẹlẹ́rìí kankan mọ́ ẹ̀rí lórí rẹ̀ náà ni ọmọ tó bí yẹn so nígbà tó jẹ́ sí pé kò tí ì lọ́kọ rí at the time tó fi ṣe zina sẹ́yìnsìn a ó nà ní 100 lashes and the same thing applies to ọkùnrin tó fún lóyún yẹn tó bá jẹ́ sí pé òun náà ò tí ì ṣe kíni kò tí ì ṣe àwórí wallahu ta'ala alam. Alaikum salam. Yóò so igi fún ta ni. kò sí láìfi tó bá lè fara da bẹ́ẹ̀ sẹ́yìnsìn almuhim kò sí igi láàrin wọn so tí kò bá má ti wo ọmọ dàgbà tí wọ́n fi so igi mi kò sí láìfi nínú ṣíṣe bẹ́ẹ̀ tó bá lè fara mọ́ sẹ́yìnsìn tó bá fara mọ́ bẹ́ẹ̀ kò sí láìfi nínú ṣíṣe bẹ́ẹ̀ wallahu ta'ala alam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.